ẹni ojú yín ṣé náà ìgbà tẹ́ pàdé wọn wọ́n nílé wọ́n kọ́lé wọ́n ti lówó lọ́wọ́ gidi gan-an. Ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tí mo pàdé wọn wọn ò ní kọ́bọ̀ nínú àkáǹtì wọn. Èmi ni mo rẹ́ǹtì ilé àkọ́kọ́ tá jọ gbé. ṣe mọ̀ nǹkan tí mi fi béèrè question yìí ni pé tí àwọn ẹbí wọn fi sọ wípé ìgbà tán fẹ́ yín tán o ni wọn ò lówó lọ́wọ́ wọn ṣàbí ni wọn ò lówó wọn wọ́n yẹ kó gbé mọ́tò wà mo ṣe ń béèrè pé ìgbà tẹ́ pàdé wọn ṣé wọ́n ti lówó lọ́wọ́ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí mo pàdé wọn wọn ò ní kọ́bọ̀, 0 account náà ní. Owó ọwọ́ mi la fi lọ rẹ́ǹtì ilé ní Badagry, room and parlour, but kì í ṣe self-contained. It's like face me I face you. Èmi ni mo kówó lẹ̀ tá fi rẹ́ǹtì ilé yẹn gbogbo ẹ̀ já sí 48,000 tá máa ń san. Well, everything that time was not 49 àbí 16. ẹ̀yin lẹ kówó lẹ̀ ń gbà yẹn lẹ́yìn ilé yẹn lẹ ṣe wá gba ìtẹ̀gbà Kòròdú yìí. Lẹ́yìn ilé yẹn èyí tá wá lọ gbà ní Àràdàgùn àwọn lọ kó owó sí. wọ́n ti ń ṣiṣẹ́ ń gbà yẹn wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀kadà. wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀kadà wọ́n ti ń ṣiṣẹ́. Lẹ́yìn ìgbà tí mo bímọ yẹn after the blood transfusion mo wá ní challenges ní àtẹlẹ ọwọ́ mi méjèèjì. ok lẹ́yìn ìgbà tẹ́ bímọ yẹn mo gba tẹ́ lọ sí hospital tí mọ́mí yẹn ń gbé yín lọ yẹn. wọ́n fún mi ní ẹ̀jẹ̀ 6 pints of blood. Wọ́n ra 5 òun dá ẹyọ kan tó jẹ́ 6. àwọn gbọ́ ẹ̀kọ́ lára tiwọn àbí. ok. so owó hospital mọ́mí mi àti àwọn àbúrò wọn lọ san. ok. kó tó di pé ó wá rán sọ padà díẹ̀díẹ̀ but ó kù 30,000. mo wá sọ mọ́mí mi pé owó pọ̀ lọ́wọ́ mọ́mí mi kò sí problem 30,000 yẹn ni ibi tá a sanwó dé àsan 30,000 yẹn. so lẹ́yìn ìgbà yẹn a níjà kankan kó tó di pé ọwọ́ yẹn bẹ̀rẹ̀. dóńgbà tọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n ṣe dáadáa o wọ́n dúró tì mí o àwọn ló ń tọ́jú mi àwọn ló ń wẹ̀ fún mi àwọn ló ń ṣe gbogbo ẹ̀ fún mi. kí ló ṣe yín lọ́wọ́. ọwọ́ mi kàn ń bẹ̀rẹ̀ sí máa jẹrà ó yọ omi ó ń rùn. so ibi ní Ìkòròdú bíbá tá wá gba ilé nurse kan tó wà ńbẹ̀ gbà tí mo fi hàn wọ́n wá ní organic product ni màá lò pé infection ni pé bó ṣe rí wọn ní mo gba ẹ̀jẹ̀ mo ní yes ó ní pé mo ní lucky pé mo ṣe gba ẹ̀jẹ̀ tí kò yá mi ní wèrè pé ó máa ń yàyàn àwọn míì ó máa ń ya wọn ní wèrè. àwọn náà lọ kó owó sílẹ̀ tí woman yẹn fi fún mi ní oògùn tán fún mi tí mo dẹ̀ lò tí gbogbo ẹ̀ dẹ̀ lọ àti ìgbà yẹn mi gbúrò. lẹ́yìn ìgbà tí ẹ ṣe blood transfusion ló wá di pé ọwọ́ yín wá ń jẹrà. ó ń jẹrà ó ń yọ ìdí ó ń rùn mi lè fi ọwọ́ ṣe nǹkan kan àwọn ló ń wẹ̀ fún mi àwọn ló ń ṣe gbogbo ẹ̀ fún mi wọn ò fi mí sílẹ̀ nígbà kankan. lẹ́yìn pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ọkọ yín dáa nìyẹn. wọ́n dáa. lẹ́yìn ìgbà tó ti pé àwọn ò ṣe mọ́ yìí pé kẹ́ máa tẹ̀síwájú yìí tẹ́yìn náà dẹ̀ wò pókè kẹ́ tẹ̀síwájú tẹ́ ẹ dákú dẹ̀ wò pókè kò sí òdẹ́kú fẹ́ ṣe ẹni yìí ẹ̀ kúkú rí ṣé ẹ mọ ibi tá ń gbéga ẹ mọ̀lú yẹn ibi tó ń lọ ṣé ẹ mọ̀ bẹ̀ ṣé ẹ mọ̀lú wọn. Port Harcourt lọ mi ìmọ̀ bẹ̀. bọ̀ ṣé ẹ mọ̀lú wọn. ní ìmọ̀ ìlú wọn tí n bá máa lọ sí ìlú wọn mo mọ̀ bẹ̀ ó ti sọ ìlú wọn fún mi ó ti kọ. ó túmọ̀ sí pé gbogbo ọdún mẹ́sàn-án tẹ́ ìfẹ́ra yín wọn ò lọ́lú yín ẹ̀ náà ò lọ́lú wọn. Èkó bíbà ní gbogbo fámìlì mi wà kò sẹ́nibọ̀dì ní ìlú Èkó bíbà la ti ń ṣe. fámìlì ti ẹ̀ ń kọ́. wọ́n wà ní Port Harcourt. ṣé ẹ ti lọ síbẹ̀ rí. mi ti lọ síbẹ̀ time tó yẹ kí n fi lọ síbẹ̀ ni time tí mo fi wà pẹ̀lú oyún yẹn so eléyìí ló fi sọ pé tóun bá ti dé bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ bá ti ṣe kínní àmọ́ wá lọ final pé àti máa lọ àti máa bọ̀ pé òun fẹ́ ká lẹ́ǹkan náà mi mọ̀ pé nǹkan míì ló wà ní. ṣé ẹjọ́ sọ èdè kan náà. mo máa ń sọ èdè wọn mo understand. èdè wọn ṣọ́nà wọn understand èdè tẹ̀yìn náà. díẹ̀díẹ̀ lẹ́yìn ìgbà tó ń sọ pé àwọn wàá ṣe mọ́ iṣẹ́ padà jọ sọ̀rọ̀ àbí nǹkan kan. a padà sọ̀rọ̀ kó tó di pé wọ́n wá ń bẹ̀ mí pé àwọn fẹ́ wá padà sí Èkó pé nǹkan tó ń rò pé wọ́n máa ṣe fún wọn pé wọn ò ṣe fún wọn pé gbogbo ẹ̀ ò lọ bó ṣe expect pé kí n jọ pé kó tó jẹun àárọ̀ gan pé bí nǹkan bíi 3 wọn dẹ̀ lè sọ fún wọn pé ebi ń pa wọ́n ó dìgbà tó bá fún wọn lóúnjẹ lọ́ máa jẹ àánú wọn dẹ̀ ṣe mí mo wá ro
àwọn ìrànlọ́wọ́ àwọn nǹkan tó ti ṣe fún mi bó ṣe dúró tì mí èmi náà mo wá ro ìyẹn mọ́ wọn lára mo ti kọ́kọ́ send 5,000 sí wọn pé kó mú ìyẹn dání kó fi máa jẹun a week after mo send 3,000 sí wọn bí owó ṣe wọwọ́ mi mo send 3,000 sí wọn wọ́n wá ní pé àwọn fẹ́ wá sí Èkó pé kí n jọ pé tí mi ò bá lè ràn wọ́n lọ́wọ́ kán wá sí Èkó pé àwọn máa pé cousin wọn ní bóyá kó send 5,000 sí wọn kó máa bọ̀ ní Bayelsa báwo lẹ ṣe máa lọ sí Bayelsa ibo lẹ mọ̀ ní Bayelsa Port Harcourt tẹ wà gan ó ń ṣe kinní fún yín ọmọ inú kan pẹ̀lú ẹ ọmọ ìyá kan bàbá kan ló ń ṣe báyìí fún ẹ ṣé Port Harcourt tẹ fẹ́ wá lọ cousin yín tẹ fẹ́ lọ bá ìgbà wo lẹ jọ sọ̀rọ̀ gbẹ̀yìn ọdún wo lẹ ti ríra rí gbẹ̀yìn wọ́n bá ní pé kí n jọ kí n send wọ́n ní òkè mo ti gbọ́ màá wo nǹkan tí mo lè ṣe mo ṣáà tiraka ó ní ọ̀rẹ́ mi kan tí mo tẹ̀lé wọ́n lọ dáná ní ibì kan mo dẹ̀ tẹ̀lé wọn lọ ṣe iṣẹ́ olópò pẹ̀lú owó tó jẹ mí tẹ́lẹ̀ ó dẹ̀ fún mi ní owó yẹn ó jẹ́ 20,000 bó ṣe fún mi ní owó yẹn 6,000 tó wà lọ́wọ́ ti tèmi mo tún yọ 800 níbẹ̀ mo fi send 20,000 yẹn fún wọn wọ́n gba 400 owó charges mo tún fi 400 sí pé kán fi 400 yẹn fi yọ owó yẹn ní ọ̀dọ̀ títí wọn so that wọn ò ní tamper 20,000 yẹn so that wọ́n máa wà ní odindi kán fi lè fi kún owó tó wà lọ́wọ́ wọn torí wọ́n ní ọ̀rẹ́ wọn kan yá wọn ní 10,000. wọ́n sọ 10,000 fún yẹn owó yòókù kan máa fi. no ní ọ̀rẹ́ wọn ó wà níbí báyìí ìyẹn send 10,000 sí wọn so owó yẹn fi jẹ́ 30,000 so ó máa tó wọn àti fi wọ mọ́tò wá gbà tí owó wọ ọwọ́ wọn tán lọ́dẹ̀ ní gbà tó máa gbé ẹrù wọn lọ sí páàkì tó máa dé ní alẹ́ tó dé padà sílé wọ́n ní ìgbà tó máa di alẹ́ tí àbúrò wọn dé àbúrò wọn wá sọ pé wọ́n fẹ́ ṣe ìpàdé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ tó wà láàrin àwọn àti àbúrò wọn ọkùnrin pé ìjà tó wà láàrin wọn fẹ́ parí ẹ̀ wọ́n bá ní wọ́n ní so báwo wá ni ó jẹ́ pé ẹ̀wà mọ́ wá ní rárá o pé òun ti decide pé òun fẹ́ wá sí Èkó but òun kàn fẹ́ fún wọn ní listening ears òun kàn fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ bá ní òkè gbà tó máa di alẹ́ Sunday mo bá pè ó fi call mi sí busy àárọ̀ Monday mo bá pè kí n mọ alpha ó ring kò gbé later on ó ní switched off gbogbo line yẹn switched off mo bá ní òkè gbà tó máa di ìrọ̀lẹ́ mo bá pè ó wá ní òun wà lọ́nà pé òun máa pè mí padà alẹ́ mo wà níta tí mo ń gbatẹ́gùn ló bá pè mí padà pé pé nǹkan tó wà ń bẹ̀ ni pé àbúrò ẹ̀ ní kóun fún ní ọ̀sẹ̀ kan pé òun máa gbé mọ́tò tó rà fún tẹ́lẹ̀ tó ń complain pé mọ́tò yẹn ò ṣiṣẹ́ mọ́tò yẹn ò dáa pé òun máa ta mọ́tò yẹn òun máa fowó kún òun máa ra mọ́tò ẹ̀mí pé àwọn ẹbí wọn wá sọ pé ìwọ gangan kí ló fẹ́ ó ní òun wá sọ fún wọn pé cash lòun fẹ́ ní àbúrò bá ní láíláí òun ò lè fún wọn ní cash o pé mọ́tò lòun máa rà fún wọn pé òun máa ta mọ́tò tí tẹ́lẹ̀ yẹn òun máa fowó kún òun máa dẹ̀ ra mọ́tò èmi fún wọn pé kó fún ní ọ̀sẹ̀ kan wọ́n bá ní okay gbà tó jẹ́ pé ẹ ti yanjú ọ̀rọ̀ yín owó tí mo wá send sí ẹ kúkú dá owó yẹn padà ló ní láíláí òun ò lè dá padà o pé òun máa fi máa take ara òun títí wọn ní èmi gan mi ní owó kankan lọ́wọ́ ọlá pé bẹ ṣe ń sunkún pé ẹ fẹ́ wá sékòó pé kò sówó mọ́tò lọ́wọ́ yín mo fi send owó yẹn sí yín gbà tẹ́ ẹ̀ wá mọ́ ẹ dẹ̀ send owó mi sí mi ó ní òun ti dá owó máàní yẹn tó yá wọn ní owó òun ti dá owó wọn padà pé 20,000 yẹn gan àwọn ti fọwọ́ sí mọ́ ní ó bá tiẹ̀ jẹ́ 5,000 ó tiẹ̀ send sí mi kí n tiẹ̀ fi máa manage ara mi ó ní anyhow tí mo mọ̀ pé mo lè manage ara mi kí n manage ara mi kí n move on ó dé ẹlẹ́kejì. tọ́ni kẹ́ máa move on. wọ́n bá ní kí n move on lọ́nà wa ni pé kí n move on pé àwọn ò wá sékòó mọ́ so kí n forget pé ti 5,000 tí mo sọ àwọn máa wo nǹkan tí àwọn lè ṣe sí but àwọn ò promise nǹkan kan but àwọn máa wo nǹkan táwọn lè ṣe sí. lọ́wọ́lọ́wọ́ báyìí kí wàá lẹ́yìn wá ń ṣe báyìí. mi ì ṣe nǹkan kan nídìí owó tí màá fi bẹ̀rẹ̀ ọjà at least mi lè ní anybody ìgbà tí mo wà pẹ̀lú wọn mi ò yan àlè mi ò double date àwọn nìkan náà ni mo
ni mo ní time kan time kan tí mo sick tí wọn wá sí hospital àǹtí mi wá time tí mo bímọ yẹn tó admit mi gbà tí kò sí owó lọ́wọ́ ẹ̀ tó máa fi wá ní ọjọ́ yẹn àǹtí mi wá ní ó sọ pé ẹni yìí ò tí ì sá lọ mo ní láíláí pé wọn ò lè sá lọ pé wọn ò sá lọ pé mo dúró ní pé kò ní yà wọ́n lẹ́nu tó bá dijọ́ kan tó bá kàn lọ tó ń padà wá mọ́ mo bá ní kó má sọ bẹ́ẹ̀ pé wọn ò ní wá ní òkè òṣèlú àjọ wà òun náà ló padà wá ṣẹyìn because ẹ mọ bí tẹ́lẹ̀ wá wọn sí ẹ mọ fáwọn ìwọ̀n ìwòlẹ̀ mọ̀ lẹ́kọ̀ọ́ yìí. kò ní family kankan lẹ́kọ̀ọ́ Port Harcourt ni gbogbo wọn wà. Port Harcourt yẹn náà for 9 years ẹ̀yin méje ti pa kíkà tẹ̀jọ́ sí erédè lọ síbẹ̀. all the while tájọ wà kò kí ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ family ẹ̀ sétí tó bá pè kò kí ń fẹ́ gbé kọ́ọ̀lì wọn èmi náà ni mo wá ń fi sí àdúrà mo ṣáà ń ṣàdúrà mo gba àwẹ̀ mo ṣe gbogbo ẹ̀ kó bá lè máa gbé kọ́ọ̀lì family ẹ̀ kó tiẹ̀ súnmọ́ wọn mi mọ̀ pé ibi tó máa já sí lélẹ̀ anytime bá sọ pé ó tiẹ̀ gbé kọ́ọ̀lì mọ́mì ẹ̀ àbí kọ́ọ̀lì dádì ẹ̀ a ní àfi àwọn pípù yẹn sílẹ̀ àwọn pípù yìí wọn ò fẹ́ dáadáa mi wọn ò fẹ́ kí nǹkan gidi ṣẹlẹ̀ fún mi. ọ̀dọ̀ àwọn tó sọ pé wọn ò fẹ́ dáadáa òun yìí ló wá padà lọ yìí o ọkùnrin obìnrin gbogbo àjọ ní lọ́wọ́ ni. ẹ káàbọ̀ sórí ètò Ọ̀gbẹ̀nután lẹ́ẹ̀kan sí láti iléeṣẹ́ Noble Feast so níléeṣẹ́ Ọ̀gbẹ̀nután a fún yín ní abapap yìí láti àwọn iléeṣẹ́ Noble Feast àwọn ni wọ́n ṣe ògì yìí so ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ọ̀gbẹ̀nután àti Noble Feast. ẹ ṣe Noble Feast àti Ọ̀gbẹ̀nután I'm very grateful o Ọlọ́run á máa bùkún fún yín o ọwọ́ yín ò ní gbẹ o ẹ ṣé ẹ kú gbàkalẹ̀ mi dáadáa yín ò ní bàjẹ́. àṣẹ ẹgbẹ́ ọ̀yá alẹ́ tẹ̀ ń gbọ́ wa ẹ jọ̀ọ́ ṣe rí i pé Ọ̀gbẹ̀nután gidi gan wọ́n ní pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ ìrànlọ́wọ́ tèmi lè ṣe fún wọn ni mo ti ṣe tí n bá rẹ́ni tó ti rẹ̀ tó rí ọkùnrin tó rí ayé you can call me ẹ lè gba nọ́mbà wọn láti béèrè nípa wọn bóyá òótọ́ nìkan tá a ti ń sọ àbí irọ́ ni ó sọ fún mi pé reality show lètò yìí ṣètò tí à ń mú pé lágbájá wá jókòó wá sí kíní kan reality show ni ẹ fẹ́ rí wọn ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ lè kàn sí mi lórí nọ́mbà tí mo fẹ́ pè sí táyì 08108792787 lẹ́ẹ̀kan sí 08108792787 Ọ̀gbẹ̀nután lẹ́tọ̀ lórí YouTube Ọ̀gbẹ̀nután TV lórí Instagram Ọ̀gbẹ̀nután TV lórí Facebook Ṣeun Àkànjí TV àti lórí TikTok Ọ̀gbẹ̀nután reality show ẹ ṣé o láburú òní kàn wá láṣẹ Èdùmàrè ọmọ yìí náà nílò wa Ṣeun Àkànjí mo sọ fún yín pé ó dìgbà kan náà.